Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́. Gist tèmi òun ni wọ́n ní Olori Temitope sọ̀rọ̀ òun nípa bí àwọn ṣe máa lọ bẹ̀ Queen Naomi o wípé ibi tí wọ́n ti lọ pray pé wọ́n ní àwọn gods ń bínú. Wípé àwọn gods ń bínú nínú palace wípé wọ́n ní láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ọ̀dọ̀ Queen Naomi o tí wọ́n bá fẹ́ bímọ sáyé. Wọ́n ní èyí ló ń délé àwọn olórí yìí láti bímọ nítorí wípé wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọ́lá, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì mi àti ìfẹ́ mi lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á máa ran gbogbo yín lọ́wọ́. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí òkè. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Wọ́n ní Olori Temitope lọ gbàdúrà o. Wọ́n ní bí wọ́n ṣe sọ fún wọn nìyẹn wípé àwọn gods o tó wà nínú palace o, àwọn òrìṣà nínú palace wọ́n ní wọ́n ń bínú sí àwọn olórí o. Wípé wọ́n ní láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi o. Wípé tí wọ́n bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé wọn ò lè bímọ. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní Olori Temitope ń try láti kó gbogbo àwọn olórí together láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi. Wọ́n ní Olori Temitope ní kì í ṣe gbogbo àwọn ni àwọn ṣẹ̀ Queen Naomi o. Wípé ṣùgbọ́n gbogbo àwọn làwọn ń jìyà. Wípé láti ìgbà tí Queen Naomi ti dé inú palace àbí láti ìgbà táwọn ti mọ Queen Naomi, wọ́n láwọn ò ṣe ibi kankan sí Queen Naomi rí. Wọ́n nítorí pé Queen Naomi ò ṣe àwọn. Wọ́n ní èèyàn dáadáa ni Queen Naomi, èèyàn Ọlọ́run ni Queen Naomi. Wọ́n ní ìtorí ẹ̀ àwọn máa ń respect Queen Naomi. Àwọn dẹ̀ fún Queen Naomi ní ọ̀wọ̀ àwọn. Wọ́n ní ṣùgbọ́n ìjìyà tí gbogbo àwọn ń jẹ yìí táwọn ò lóyún ní. Wọ́n ní kì í ṣe pé bóyá àwọn mọ̀ ń pa ẹ̀ o wípé àwọn tí wọ́n ṣe ibi sí Queen Naomi wọ́n mọra wọn. Wọ́n ní ṣùgbọ́n ìyà yìí àwọn jọ ń jẹ ni. Wọ́n ní so àwọn ò mind káwọn lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi because wọ́n ní ibi tí Olori Temitope lọ allegedly pé tí wọ́n bá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi kò sí ìkankan nínú wọn tó máa lóyún. Wípé kò sí ìkankan nínú wọn tó máa lóyún. Wípé so wọ́n ní láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi ni. Ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà rí ìgbà tí Queen Naomi wà nínú palace. Àwọn olórí yìí bí wọ́n ṣe ń wá lọ́tùn lósì tí wọ́n jẹ́ kí wọ́n gbádùn. Tí wọ́n jẹ́ kí wọ́n lálàáfíà. Ìgbà yẹn gan wọ́n ní kábíyèsí ò tiẹ̀ ráyè Queen Naomi gan. Wọ́n ní tí Queen Naomi bá pè wọ́n báyìí. Wọ́n ní wọ́n ń gbágo o. Wọ́n ní gbogbo àwọn olórí tí wọ́n di olórí ní ìsìn. Wọ́n ní wọ́n máa ń wá lọ́tùn lósì ni. Wọ́n ní ìgbà míì gan gbogbo wọn lè wà nínú chalet kọ̀ọ̀kan tí gbogbo wọn máa wà nínú palace ń bẹ̀. Queen Naomi dẹ̀ wà nínú palace ń gbà yẹn. Bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní there was a time tí Queen Naomi lóyún gan. Wọ́n ní tó yẹ pé wọ́n ní threatening miscarriage. Wọ́n ní wọ́n ń pe kábíyèsí. Wọ́n ní kábíyèsí ń sọ pé ṣáwọn nìkan náà kọ́kọ́ máa lóyún ni. Wọ́n ní they get into the king that time. Wọ́n ní oògùn tó ṣe wọ́n ló ń ṣiṣẹ́ seriously lára kábíyèsí ń gbà yẹn ni. Wípé kábíyèsí ò tiẹ̀ kì í fẹ́ rí Queen Naomi. Ẹ mọ̀ bí ìgbà tó yẹ pé wọ́n block ojú kábíyèsí tí kábíyèsí ò rí Queen Naomi to the extent pé a ti ẹ̀ gbọ́ allegedly ńgbà yẹn pé kábíyèsí sọ àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn èèyàn jáde pé wọ́n sọ ṣùgbọ́n mi fẹ́ sọ nínú gist yìí. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ ìgbà míì wà tó yẹ pé àwọn ọkùnrin wọ́n máa ń ṣe àwọn nǹkan àṣìṣe tí ò yẹ kán ṣe. Kábíyèsí ti realize gbogbo mistake wọn o. Nǹkan tí wọ́n dẹ̀ ń try ni láti correct ẹ̀ òun ni wọ́n ń correct ẹ̀ nítorí pé gbogbo nǹkan tí ojú Queen Naomi rí nínú palace yẹn kì í ṣe kékeré. Ẹ̀yin èèyàn lé kábíyèsí ń try nísìn láti correct everything. So Olori Temitope ní ìdùnnú ni láti lọ bẹ̀ Queen Naomi nítorí wípé Queen Naomi kò ṣẹ̀wọ̀n.
òun dẹ̀ mọ̀ pé oríṣiríṣi nǹkan ni wọ́n ti ṣe nínú palace yẹn láti hurt Queen Naomi wípé àwọn tí àwọn ò dẹ̀ mọ́wọ́ àwọn làwọn ń jìyà ẹ̀ṣẹ̀ wípé òun try láti organize àwọn olórí kí àwọn jọ lọ bẹ Queen Naomi. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé àtìgbà tí Queen Naomi ti dé palace kábíyèsí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí wọn, èyí tó jẹ́ pé wọ́n lè bá wa sọ, èyí tó jẹ́ pé a gbọ́ lórí social media ṣó ti yé yín. So right now ìgbà tí olórí Temitope jáde ló wọ́n sọ fóun níbi tó ń ti lọ gbàdúrà wípé àwọn òrìṣà palace wọ́n ń bínú pé tí wọ́n bá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi kò sí kankan tó máa bímọ nínú àwọn. Èyí náà dẹ̀ wò láti bí ọdún kan tí kábíyèsí ti fẹ́ wọn ní kò sẹ́ni tó ti bímọ. Láti bí ọdún kan tí kábíyèsí ti fẹ́ wọn kò sẹ́ni tó ti lóyún nínú wọn. The only person tá a gbọ́ tó lóyún ò ní Tóbi. So àdẹ̀rí Tóbi a kò gbọ́ ní allegedly. So Ọlọ́run Elédùmarè á ṣàánú olórí Temitope àti Dr. Elizabeth tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn òrìṣà palace ń bínú tí wọ́n ní kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi ẹ tètè ẹ wá bẹ́ẹ̀ ṣe máa lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run á jẹ́ kí ẹ lóyún o ní agbára Ọlọ́run. So gist tá a gbọ́ ní ìta ní ká wá sọ fún ẹ̀yin àyèyàn lé létí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.